ke agbame iya ge mono je bo de ra ni je iya dada yi ba o peso igi dio bo ke agbame iya ge mono je bo ni je eni mele de bi police je na na mari e ne bi je wa ge bo da me pe o eni mele de bi police je na no na mari e ne bi je wa ge bo da me pe o
ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àgbẹ̀ o ìbọn ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé. ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé ọ̀tún àmúwágbé bọ́lá ọ̀tún àmúwágbé o. ọ̀tún àmúwágbé àwọn wẹ́wọ́ bẹ̀rẹ̀ so. ọ̀tún àmúwágbé ìgbéró pàgẹ́ yìí jẹjẹ ọkọ wọn o. ọ̀tún àmúwágbé ìgbéró ìlànà mẹ́rin ẹ̀ o. ọ̀tún àmúwágbé kúlẹ̀ mo wà wọ bẹ̀rẹ̀ so. ọ̀tún àmúwágbé kúlẹ̀ mo wà wọ bẹ̀rẹ̀ so. kúlẹ̀ mo wà wọ bẹ̀rẹ̀ so. ìgbégi jẹjẹ ọkọ wọn o. kúlẹ̀ mo wà wọ bẹ̀rẹ̀ so. kúlẹ̀ mo wà wọ bẹ̀rẹ̀ so. ìgbégi jẹjẹ ọkọ wọn. ènìyàn náà rẹ̀ yọ èèmọ̀ ni ẹlẹ́ni sí ni ẹ̀yàn kó wà ní ayé ibùdó. ènùwẹ̀ náà rẹ̀ yọ èèmọ̀ nu ẹlẹ́ni sí ni ọwọ́ kó wà ní ayé o. kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. ọ̀tún àmúwágbé ido yi wọn náà yàrá ibú dè nábọ̀ ẹ̀ ọ̀nyàwọ̀ níbú ọ̀nyàwọ̀ yẹ ọ̀wọ̀ kẹgbẹ́rẹ́ àárọ̀ ọ̀nà àmúwà ògbé lálọ́dọ̀ pa ọ̀wọ̀ gánà irú kẹ́ ọ̀rì ẹ̀dẹ́ lálọ́dì ni ẹlẹ́dọ̀dì náà ọ̀wọ̀ gánà mẹ́ni kó ìrì ẹ̀dẹ́ ọ̀nà fìlẹ̀ ẹ̀rí kwada ọ̀nàdọ̀mí ẹ̀rọ mọ́ náà ọ̀nà ìdóbi tó pọnà ọ̀nà ìlàwé bò ó ọ̀wọ̀ gánà yìí kì í sí dé ọ̀nà wà gbọ́dọ̀ wà lọ́wọ́ dẹ́ ọ̀rídọ́ba òwò àná ìlàlọ́dì náà fìlẹ̀ ẹ̀rí kwada àríyé fọ̀ọ́sẹ̀ yọ ìbáná òwò gánà ìbò ìlàlọ́dì ní ìdòwá ni ùsùnmọ́lẹ́ ìlàlọ́dì náà ẹ̀yẹ ìyàwó èsòwò ẹ̀nà lẹ́nà mẹ̀rẹ̀ landlord èrè mẹ̀rẹ̀ lálẹ́dì ẹ̀mẹ̀rì tánà ọ̀bẹ sùnú dà ókè fàmẹ́rẹ́ mọ́ndé nóbi àmà ọ̀. ìfàtí kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. mọ́mẹ́rẹ́ lálọ́dì náà ọ̀wọ̀ gánì ọ̀rí gbẹ́dọ̀ wà ní ọ̀nà torí òwà ní mọ̀sẹ̀mọ̀sẹ̀ yọ. elálọ́dì náà bí ẹ̀rín kwada yorí ìrètọ́ká ẹ̀kẹ́ fún àárọ̀ wò gánì. security ọwọ́ ọmọ wẹ́pẹ̀. bẹ́ẹ̀ni náà ẹ̀ ìbáwọ̀ wò ká ẹ̀ kú ẹ̀ wá o. ẹ̀rọ ọ̀nyàgbà ọ̀nyàgbà ẹ̀sọ́ wà rọ̀ nìyà. ùkì mẹ́pẹ́ni ẹ̀rígẹ̀ skul lóbi ẹ̀ ẹ̀wìn náà o ẹ̀wọ́ tó dá yíwọ̀ wá ọ̀yà ayé rọ̀ wá. ẹ̀rọ ọ̀nyàgbà nìkan náà èso onídìí òwà wúkú ẹ̀ nọ. ọ̀bùn sẹ́. kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so kúrẹ́ mo wà wọ bẹ́rẹ̀ so ìgbégi sẹ́jẹ̀ ọkọ wọn o. mọ́tẹ́lẹ́ lálọ́dì náà
lady ni aye ko mwete na tiria wari so bomo ase ọtwa mu wagbe wa o twa ọtwa mu wagbe wa bi wori enye baba kere ọtwa mu wagbe wa bi odo wori o baba kere ọtwa mu wagbe bi o wori o baba kere ọtwa mu wagbe ọtwa mu wagbe.
wà nítorí o tó dá ìbá ènìyàn ní ó bọ́ kí á pọ̀ rẹ̀ gádẹ́nà dé o lọ sí parí ìfìyèkọ́ ẹ̀wò rí ẹni ààrẹ bíkẹ́ o ẹgbẹ́ kíkù wà nítorí o tó dá ìbá ènìyàn ní ó bọ́ kí á pọ̀ rẹ̀ gádẹ́nà dé o lọ sí parí ìfìyèkọ́ ẹ̀wò rí ẹni ààrẹ bíkẹ́ o. Wà nítorí o tó dá ìbá ènìyàn ní ó bọ́ kí á pọ̀ rẹ̀ padà gẹ́nà dé o lọ sí parí ìfìyèkọ́ ẹ̀wò rí ènìyàn rẹ̀ bíkẹ́ o ẹgbẹ́ nímú wà nítorí o tó dá ìbá ènìyàn ní ó bọ́ kí á pọ̀ rẹ̀ padà gẹ́nà dé o lọ sí. Senegal me Lawe mi da o la se me lo bo yore nunga to mi gaga ni gaga Do Senegal me Lawe mi da o la se me lo bo yore nunga to mi gaga ni gaga Senegal me Lawe mi da o la se me lo bo yore nunga to mi gaga ni gaga Do Senegal me Lawe mi da o la se me lo bo yore nunga to mi gaga ni gaga ọ̀wẹ́ ní kéèké mọ̀ gbá ẹ̀ o nínú ilé kọ̀ọ̀kan àjẹ́gà mi má bẹ́ pa mẹ́rin mú ẹ̀ àjẹ́gà ní èrè ọ̀ àwọn olùmọ̀ kọ̀ọ̀kan ọ̀rí ìyẹ́ yóò. kí ẹ kọ́kọ́ ọ̀nà o ọ̀gá mi yàn mọ́ pa ọ̀wẹ́ ní kéèké mọ̀ gbá ẹ̀ o nínú ilé kọ̀ọ̀kan àjẹ́gà mi má bẹ́ pa mẹ́rin mú ẹ̀. Adéyẹ ni èrè ọ̀ àwọn olùmọ̀ kọ̀ọ̀kan ọ̀rí ìyá yo. Ó gé bàmẹ́ baby police. Ìtẹ́nà nùwẹ̀ wá fún ìlòkù wa náà. Ìyọ́nù gbẹ̀mẹ̀ ó wà màmẹ́. Ìyé kìíní ẹ̀mí yá ẹ̀. Ẹ mẹ́ta nù. Ike gbẹ̀rẹ̀ náà ó mà wẹ̀. Ìyọ́nù ká sì wéso lùmẹ́kẹ̀ náà kéde yé. Ewu. Ìyáwó ẹ̀rọ bá o yáwó ẹ̀rọ gé yáwó ẹ̀rọ. Yáwó ẹ̀rọ pèsè kan ṣe náà yé náà lè ní wáyé. Òkèkè rire náà ní àwọn wáyá náà fi pèsè rẹ̀. Gàgbé yé náà ní yọ̀ mọ́ta. Yáwó ẹ̀rọ bá o yáwó ẹ̀rọ gé yáwó ẹ̀rọ. Yáwó ẹ̀rọ pèsè kan ṣe náà yé náà lè ní wáyé. Òkèkè rire náà ní àwọn wáyá náà fi pèsè rẹ̀. Gàgbé yé náà ní yọ̀ mọ́ta. Mami ẹ̀rẹ́ náà. Ebe so ihe ga-atụ aliko anyị na mụ ebe ya na gị mere baby police re awe baby police onweghị ma mgbe akpị ma 25,000 naira ọgwụ ihe n'ụlọ agwọgwọ ewu ihe le mmadụ ji nye oyigo ni ihe akpụ ikwu nile n'eme wasere gị ya na ị na-eri sụọ ha n'ọbụ nnọọ egbe baby police
ọsẹ nù ọyà tí mọ́tò. E 25,000 wẹ̀rì ẹni mẹ́ni. Èyí kẹ́ yẹ kọ̀kọ́ mọ́ kò káyà. Èyí kẹ́ yẹ kọ̀kí èyí kẹ́ yẹ pẹ̀lú yòbò ní yọ̀kẹ́. Ewu. Ọ̀rẹ́ my good engineer. Survivor my son. I know how much I pay that boy. Kan ṣe mẹ́yẹ mẹ́lẹ̀ ní wáyé òkèké rire nẹ́ni ẹ̀ ò wáyá náà fi fèsì mẹ́ gágbé yé mẹ́ni yọ̀mọ̀ta mẹ́mí ẹni yẹn náà àìbọ̀sẹ̀ lẹ́ni yẹn náà ọ̀pẹ̀sìkẹ́ ní yí ẹ̀ ẹ̀nà bẹ̀rù sùn wọn ẹlẹ́sìn ẹ̀ náà bọ̀ pẹ̀sìkẹ́ ní lè 150,000 ẹ̀dẹ̀rù pẹ̀sìkẹ́ ní máa rí ní ọ̀pọ̀. Ebele ilo ayi mene baby police when my brag me ma 30,000 or give ku eme. Well me again wa for police opposite can you wa anyway 100,000. Eh o bi e fa me wa o me gbe. Wa ni fi e ko ìwòrí e. Usu e wa na. O me ka we baby police. We ọtí ẹni màkí ni ọ̀sẹ̀ ni màkí. ẹjọ́ pẹ̀lú àárọ̀ ọ̀pẹ ọ̀sẹ̀ ní ẹkùn nàbí kókèrè ọ̀hún pẹ̀kẹ́ ni. èèwọ̀n bẹ́ẹ̀ lọ́rẹ̀ bóyá dé wọ́n ṣe rẹ̀. ebe bí polisi náà kú lọ́bẹ̀ dọ̀ màá ó lọ́bẹ̀ tó kú ni mà. the same amount ní mi ọ̀sẹ̀ rẹ̀ ni yọ̀rọ̀ bí aká mi ẹgbẹ́ ìwọ ni ayé kú. ewu ìwé ni kan mú wà wàá gẹ̀rẹ́ 25,000 tójú wá yẹ̀ yín mi. Wàá jẹ̀rẹ̀ 25,000 yìí wá yẹ̀ yín ní. Wàá rí fi ẹ̀kọ́ ìwòrí ẹ́. Yàwé ẹ̀rọ bá o, yàwé ẹ̀rọ gbé, yàwé ẹ̀rọ. Yàwé ẹ̀rọ pèsè kan ṣe mẹ́yẹ mẹ́lẹ̀ ní wáyé. Òkèké rire náà ni a ò wáyá náà fi fèdí mẹ́. Gágbé yé mẹ́ ní yọ̀mọ̀ta. Ó ṣẹlẹ̀ yàn ó. Ó ṣẹlẹ̀ yàn bẹ́ẹ̀. Wẹ́wẹ́ mi dá o lọ ṣe mẹ́ ló bọ́ yín ọ̀rẹ́ ló ń gẹ́ tó lé gẹ́gẹ́. Ọ̀dẹ́rẹ̀ nà pèsè kẹsọ̀gbẹ̀. Ẹ̀rẹ́ mi jíjẹ́ so. Iye ìwádìí ìkẹrẹ wọn náà wù. Iye àtọ́jà fi báyẹ̀ bá. Iye ra sí kẹ̀kẹ́ yìí jẹ́ kó. Ùsọ́ pèsè kẹ́nà all the crazy man name Misha. Awe baba lula we yeri mono wuna mo e da ngbe ade 50,000 naira ku wa wari e meni no ku nu wa ale da gije 200,000 ya mo Misha at the same time of 500,000 o e bi lo ni mu e Misha no bi ri seven at the same time asunu ku so wa na wa the grace man e Misha Ambassador wa ma gbe Ambassador Osaramore Joseph agbe panobi olita wisi akoberia iya yiwe ibi o yin se ti wa mu ya the center oda iwo ri pologbe Ifato ruarua ewe pesike the great man name musician wa ri fi efe ìwòrí ẹ ìkankan ni ma fo ẹ pagbe iye náà ni a wẹ̀ ìwé rẹ̀ 50,000 níyà ọ̀rí tó ta ọ̀yà bíi sùpẹ̀tì náà mọ́tò yà kù níyà àdùn ayáwó pàdùn àgì màdé musician ewu. ìyáwó ẹ̀rọ bá o yáwó ẹ̀rọ gbé yáwó ẹ̀rọ yáwó ẹ̀rọ pèsè kan ṣe mẹ́yẹ mẹ́rẹ̀ ní wáyé òkèké rire náà ní ẹ̀ ò wáyá náà fi fèdí mẹ́. Gágbé yé mẹ́ni yọ̀mọ̀ta. Ewé sọ̀rọ̀ rọ̀. Iye dáná mi yíṣẹ́ rẹ̀ pẹ̀ ní akéré. Lóyè gbèmí yíṣẹ́ rìn. Lẹ́tọ̀ ọmọ lórí àmì rẹ̀ wà ẹ̀ dẹ̀. Ágìrì òfò gbèrè ayà mọ̀ wọ́n bẹ̀. Ọwọ́ kọ́nà. Ọ̀tẹ́ mi náà ọ̀tẹ́ yíyà ẹ̀ kọ́ àkùsẹ́. Wíwá mọ̀ wọ́n bẹ̀. Èrè òye náà rẹ̀ tẹ́lọ̀. Nọ̀ọ̀sùn pọ̀. Ebe so bi sọtí ẹ̀ nọ̀ọ̀sùn pọ̀ ọ̀yà mú pọ̀ nọ̀ wá bẹ̀.
oge ìbàmẹ́ wà wípé ọgbà ìwòrí ẹ. wẹ́ẹ́ mọ́lẹ́ mímẹ́ ní mẹ́rin okùnrin wẹ̀ ọ̀rọ̀ ló yẹ lọ búkì mẹ́rin kú à. ẹ̀hún àwọ̀ ara rẹ̀ wà wípé ọgbà ìwòrí ẹ. ní tíkẹ́rì ibùdó nẹ̀ èmẹ́sọ̀ ìlú ọmọ ọ̀bí kú ìyẹn ẹ̀wẹ́ àní ọ̀nà kíkọ́ ẹ̀ òhèrè àwọn ènìyàn yìí wá pọ̀. ìyáwó ẹ̀rọ bá o yáwó ẹ̀rọ ké yáwó ẹ̀rọ yáwó ẹ̀rọ pèsè kan ṣe mẹ́ẹ̀jẹ̀ mẹ́rin ní wáyé kékeré náà ní àwọn wáyá náà fi tèèdì rẹ̀ gágbé yé mẹ́rin yọ ọ̀pọ̀ta. tó ṣẹlẹ̀ yàn o. ṣẹlẹ̀ yàn o. tó ṣẹlẹ̀ yàn bẹ́ẹ̀. báwo mi dá o ṣe mẹ́ lọ́kọ́ yìí wọ́rẹ́ lọ́kọ́ yìí wọ́rẹ́ nígbà tó lè gẹ́gẹ́ ní gẹ́gẹ́. tó ṣẹlẹ̀ yàn o. ṣẹlẹ̀ yàn o. tó ṣẹlẹ̀ yàn bẹ́ẹ̀. báwo mi dá o ṣe mẹ́ lọ́kọ́ yìí wọ́rẹ́ lọ́kọ́ yìí wọ́rẹ́ nígbà tó lè gẹ́gẹ́ ní gẹ́gẹ́. tó ṣẹlẹ̀ yàn o. Dagbe o, dagbe o, dagbe o. ẹ̀jẹ̀ nà má o ọgbẹ́ ènìyàn máa mẹ́nẹ̀. Dagbe o, ẹ̀jẹ̀ nà má o ọgbẹ́ ènìyàn máa mẹ́ o. dagbe o, èbí ya yóò lẹ́yìn mẹ́tẹ̀ ẹ̀jẹ̀ dàgbé. dagbe o, ẹ̀jẹ̀ dàgbé lẹ́yìn mẹ́tẹ̀ èbí ya o. dagbe o, ọ̀pàdà rẹ̀ fi ẹ̀ òye mẹ́ o. dagbe o. Dagbe o, dagbe o, ẹ̀jẹ̀ nà má o ọgbẹ́ ènìyàn máa mẹ́nẹ̀. dagbe o, ẹ̀jẹ̀ nà má o ọgbẹ́ ènìyàn máa mẹ́ o. dagbe o, èbí ya yóò lẹ́yìn mẹ́tẹ̀ ẹ̀jẹ̀ dàgbé. dagbe o, ẹ̀jẹ̀ dàgbé òye mẹ́tẹ̀ èbí ya o. dagbe o, ọ̀pàdà rẹ̀ fi ẹ̀ òye mẹ́ o. dagbe o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o ẹ̀jẹ̀ nà má gbé ènìyàn máa mẹ́. wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o ẹ̀jẹ̀ nà má gbé ènìyàn máa mẹ́. wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o ẹ̀jẹ̀ nà má gbé ènìyàn máa mẹ́. wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o. ìfẹ́ kó arí ẹ̀pọ̀n rẹ̀ ní anẹ́nà kádọ́kádé kí ọmọ ní mọ́wọ́ rẹ̀ nà mọ́. Wọ́n wẹ́sẹ̀ o, èmọ́dé rẹ̀ nù bí ọtí kí ẹ. Bàbá wẹ̀ wẹ́sẹ̀ o. Wọ́n wẹ́sẹ̀ o, èmọ́dé rẹ̀ nù bí ọtí kí ẹ. Bàbá wẹ́sẹ̀ o. Èmọ́dé rẹ̀ nù bí ọtí kí ẹ. Abẹ́rẹ́ àwọn ìbùn ìnàlẹ̀ yá kẹ́. Mr. Monday ọ̀bíkìyẹ aka Timaro ọ̀rẹ́ra you solution center ya ń ẹ̀pẹ̀. Òrasòwáwé ní mọ́dọ̀ mẹ́. Òrasòwáwé ní mọ́dọ̀ mẹ́. Ilé rẹ̀ arí ẹ̀pọ̀ rẹ̀ díẹ̀. Osawari Ìpọ̀mọ́sà aka Aguba 1. ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o ẹ̀dẹ̀nà má gbé nìyàn máa mẹ́. fọ́gẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀nẹ̀ o. Òsàwàrò mẹ́ nóbi Ìpọ̀mọ́sà. ọbẹ̀ bàrú o sàwàrò mẹ́ nóbi Ìpọ̀mọ́sà mẹ́. Mr. Osawari Ìpọ̀mọ́sà aka Aguba 1. ọ̀gá lótú oríṣi ìmùlànà silver and gold. ìyá royó
Uwewe say, Audion ain't no be my you say, oh. Mr. Audion, he my you say, Ulele fe no veru, eniga yo we go wa eru. Audion na ni Ghana. Yo de senorita vanikwa. Ona ya wi so ekun Eseru mayu oye se. Uwe se. Ẹ̀dẹ̀nàmọ́ ọgbẹ́ ènìyàn máa rẹ̀ ẹ̀dẹ̀nàmọ́ ọgbẹ́ ènìyàn máa rẹ̀ o ọ̀pàgà rẹ̀ yẹ́yẹ́ rẹ̀ o. Owó ṣe o Kennedy mẹ́nu òbí fi ọ̀nà yìí bàbá wo ṣe o Mr. Kennedy mẹ́nu òbí fi ọ̀nà yìí. Uwewe say, what baby are you? Mr. Kennedy, Obi Fiona yi, aka Ekpenade one. Ina be aya ere Egui one of Oko Central. Oh, ina se bi yo mame. Inaba se bi yo mame. Uwewe se o Egui one. Uwewe se o Yina bi ari ekpon me kia Victor no bagay aka Junior Ajopa Chairman 15 bodies. Honorary Ayobo Power, you chairman of Pasakoba Road. Obiru. Ẹ̀dẹ̀nàmọ́ ọgbẹ́ ènìyàn máa rẹ̀ ẹ̀dẹ̀nàmọ́ ọgbẹ́ ènìyàn máa rẹ̀ o. Ẹ̀dẹ̀nàmọ́ ọgbẹ́ ènìyàn máa rẹ̀ ọ̀pàgà rẹ̀ yẹ́yẹ́ rẹ̀ o. Oh. Chief Priest Dr. Osaida Ogbevon, the young doctor who went say Baba Uwewe say o Osaida na ye noka Uwewe say o Opiano Mose Samoe Opiano Mose Samoe. You see? Osaida na Gima aye gbe kian Abeko aye gbere. Yina bi ari ekpo me jera na Mr. Eric Amokina Omorogbe. Obugi Eric Inobi Amokina na CDA chairman Idogbo community. Honorary Ayon àwọn ẹgbẹ́dì Adọ́lọ́ one of Idogbo land. Eric Inobi Amokina. Eric Inobi Amokina. Ẹ̀dẹ́gbẹ́ni o. Ẹ̀dẹ́gbẹ́ni. Ẹ̀dẹ̀nà máa gbé nìyàn máa mẹ́. Ẹ̀dẹ́gbẹ́ni o. Ẹ̀dẹ́gbẹ́ni o. Ẹ̀dẹ̀nà máa gbé nìyàn máa mẹ́. Ìyá royó. Mr. Saturday Ìgbìnàbíà you chairman Idogbo community. Ọbẹ̀ Bàrú
ṣàkó ìpè á. Yẹ́lẹ́lẹ̀. Ìrẹ̀dàgbò. 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 ẹ̀dẹ̀ nọ̀mọ́ o ọgbẹ́ ènìyàn máa nẹ́ẹ̀nẹ́. Ìrẹ̀dàgbò. ẹ̀dẹ̀ nọ̀mọ́ o ọgbẹ́ ènìyàn máa nẹ́ẹ̀nẹ́ o. Ìrẹ̀dàgbò. pàgàbẹ̀ fíẹ́ yé mẹ́ o. Ìrẹ̀dàgbò. Eremege Prince Osayuwa mẹ. Prince Ọmọrege Osayuwa mẹ. Osayuwa mẹ group of company. Eremege your edu chairman ẹ̀wọ̀n ológun community. Òpè ẹ̀pẹ̀ ẹ̀dẹ́gbẹ́ náà o ẹ̀dẹ̀nà máa gbé nìyàn máa rẹ̀ yẹ́bẹ̀ ẹ̀dẹ́gbẹ́ náà o ẹ̀dẹ́gbẹ́ náà o wọ́n bẹ̀ báyú yẹ́bẹ̀ ẹ̀dẹ́gbẹ́ náà o ní ayé rẹ̀ ẹ̀rọ rẹ̀ náà Mr. Lecturer n'osaga inú orí ẹ̀kọ́ sùwẹ̀ yìí òbí mo wù ló pẹ́ bò. aka lecturer one. Di ma ye gbege ni ma ri ame ne gbere keno pure. Era vere Chris Eposa eko utone aka Obi Gbeni one. Gumere epo yera le uno ma. Ìrẹ̀dàgbò. Ìrẹ̀dàgbò. Ẹ̀dẹ̀nà ọmọ o, ọgbẹ́ ènìyàn máa mẹ́ẹ̀nẹ́. Ẹ̀dẹ̀nà ọmọ o, ọgbẹ́ ènìyàn máa mẹ́ẹ̀nẹ́ o. Ọ̀pá ara rẹ̀ fi ẹ̀yẹ mẹ́ẹ̀ o. Eré rẹ̀ lè jágùá. Kì máa fún ìkú náà náà sí ẹ̀bọ̀ ọ̀bọ̀.
saya deme. Ite ya wenu re re re. Igeme no yo saya de o. Emo ya wenu re re re. Igeme no yo saya deme. Ite ya wenu re re re. Yase bo se mi yo ma o. Emo ya wenu re re re. Igeme no yo saya deme. Ite ya wenu re re re. Saya de o. Emo ya wenu re re re. Igeme no yo saya deme. Ite ya wenu re re re. Igeme no yo saya de o. Emo ya wenu re re re. Igeme no yo saya deme. Ite ya wenu re re re. Yase bo se mi yo ma o. Emo ya wenu re re re. Igeme no yo saya deme. Ite ya wenu re re re. Aye na ki o. Igeme no yo saya de. Aye na ki. Igeme no yo saya de. Aye na ki o. Igeme no yo saya de. Idoyi wanda ye were. Igeme no yo saya de. Napa dari agwa o. Dege no ma e pepe. Napa dari agwa. Dege sege no gbera o. Aye na ki o. Igeme no yo saya de. Aye na ki. Igeme no yo saya de. Aye na ki o. Igeme no yo saya de. Idoye ma ye were. Igeme no yo saya de. Napa dari agwa o. Dege no ma e pepe. Napa dari agwa. Dege sege no gbera o. Ige Osayade, former chairman Uye community. Idoyi wanna ye were. Oh, Apowe no do ma pe. Igeme no yo Osayade o. Emo ya wenu re re re. Igeme no yo Osayade. Ite ya wenu re re re. Igeme no yo Osayade o. Emo ya wenu re re re. Igeme no yo Osayade. Ite ya wenu re re re. Yase bo se mi yo ma o. Emo ya wenu re re re. Igeme no yo Osayade. Ite ya wenu re re re. Ige Itadena. No ye gbe ibe dase no gbera. O pe ane ya o pa wa e. O pe lo wa e o ifi ano wa. E ọmọ na ti. E mi nu je. E bu kero fekere. E. Asi ni o se le were ma de o. Awe na te ya si mi. Asi ni o se le wi yo ma de. Awe na te si ni e o. Asi ni o se le were ma de o. Awe na te ye ya si mi. Asi ni o se le wi yo ma de. Awe na te si ni e o. Wa giri o. Igeme no yo Osayade. Ubi agiri e. Igeme no yo Osayade. Wa giri o. Igeme no yo Osayade. Wa giri e. Igeme no yo Osayade o. Ibi ju ya pepepe. Iyawe ni do yi won na. Ya ye were. Oko Mose lo bi ju e. Awe bewe yen wa ye fie. Eni ose na we ni yi won na ye were. Ya se ko bi ju e no bi on. Monday Osayade. Do se pe mo nu bi e. Oh.
bue owe ni kama wegi orie atamo atagune sarakwa ejano wana wonu rerebe ama o saye mo no bue owe nu rerebe aye na kiyo ikeme no bio saya da aye na ki ikeme no bio saya da aye na kiyo ikeme no bio saya da no ba dari agwa daga no ma epepe no ba dari agwa o daga no ma epepe no ba dari agwa daga sege no gbera o Maria Benobie na ye the chairman owu ya rede na na awe be we ye wa via eru awe baba ile yi wona ya yo popore iye no guama Ijene Mrs. Omosigo Ota Abugaye Obuede A bright awodi doje were ke kate iwe ya pepepe ayisusi enu ye ewebu aba oge mokiari popo Ijene no just ayeda o ya wenu Igeme no bio saya jeme ya wenu Igeme no bio saya da o ya wenu Igeme no bio saya jeme ya wenu Ya se pa se mi yo wa o ya wenu Igeme no bio saya jeme ya